àwọn nǹkan tí àwọn èèyàn fi kalẹ̀ yẹn ṣé ẹ ṣàkíyèsí pé bóyá ká wò ó ká dá àwọn èèyàn instead of sọ pé ká dá padà irú ọ̀rọ̀ àgbẹ̀ tá à ń sọ yìí sìn tí ẹ̀ bá wọ bẹ̀ agbára wà bẹ̀ but ìmọ̀ gbọ́dọ̀ kún tí ìmọ̀ yẹn ó dẹ̀ jìnnà àbí kí ni dẹ́yìn rò sí sàbàbà ètò láyé. àkọ́kọ́ náà ni pé tí mo fi lo gbogbo táìmì tán mi rò pé mo tí ì yàbí ẹ̀sìn rárá. ẹ ti sọ̀rọ̀ ẹ̀sìn yẹn ní àwọn ẹlẹ́sìn ni wọ́n wá gba kinní yẹn lọ́wọ́ wa ẹ sọ nínú ẹ̀sìn. ok ẹ nígbà tí ẹ padà béèrè ṣe rí ẹ máa gbọ́ sà ẹni tí kálukú bá ló ń ṣe kí ló fà á tí mo sọ bẹ́ẹ̀ ni pé gbogbo àwa tá a wà bíbá ẹ̀ a bá àwọn òbí wa pọ́n ṣe Islam la gbà lọ́wọ́ wọn òye so tó bá jẹ́ pé nǹkan míì náà ń ṣe báyìí máa gbà lọ́wọ́ wọn náà nìyẹn kí la fẹ́ fàyọ ni pé láti ìgbà tí kálukú ti gba ẹ̀sìn ní ọkàn ò ti lọ síbi pé ẹ jẹ́ ká wá ẹ̀kọ́ ìmọ̀ tẹ́yìn iṣẹ́ wa ń sọ yẹn pé ẹ jẹ́ wá ìmọ̀ nípa báwo làwọn bàbá yẹn ṣe rìnrìn àjò wọn òye èmi nísìnyí gbogbo ìgbésí ayé mi kéwu mo fi ké adẹ̀kàwé níwọ̀nba nǹkọ́ àṣà àti iṣẹ́ kan rí lẹ́yìn Yorùbá tí ń sọ lẹ́nu lẹ́yìn yún tọ̀ kò sí ń pààmọ́ now bẹ́ẹ̀ náà ló ṣe wá rí lọ́dọ̀ kálukú torí pé kò dẹ̀ sí tó bí kọjá pé inú ẹ̀sìn náà bí wá sí inú ẹ̀sìn la dàgbà sí bàbá tó bí wa gan inú ẹ̀sìn ni bàbá wa inú ẹ̀sìn ni ó ti jẹ́ kí nǹkan sọnù tó pọ̀ so ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ wá ní ìsìn in tó fẹ́ wá ò jìnnà ṣùgbọ́n tó bá mọ̀ ọ́ wà ní so kò jù bẹ́ẹ̀ lọ. XMP ẹ̀dá àgùnṣe ẹ̀yin náà ní contribution lórí ẹ̀sà. Yes, mo ní contribution tẹ́ bá gbà mí láàyè. Ọya ẹ dákun ẹ bá contribute sí. And contribution mi ò dẹ̀ ju wípé tá a bá ń sọ̀rọ̀ nípa agbára a fẹ́ mọ irú agbára wo lẹ́ ń sọ torí oríṣiríṣi agbára ló wà. Ṣé agbára tá a fi ń tọ́jú ara wa ni àbẹ́yìí tá a fi ń defend ara wa tó ṣe mọ́ jà wá. Ẹ jẹ́ analyze ara mi ṣe tá a sọ pé agbára kò sí tí ò lè jẹ́ agbára lápèjúwe lọ́dọ̀ àwọn olóyìnbó sí olóyìnbó jẹ́ kó yé wa pé knowledge is power lẹ́yìn tó túmọ̀ sí pé ìmọ̀ òun ni agbára téèyàn bá ní mímọ̀ so tá a bá come down sí normal level lára yí pé bí wọ́n ṣe ń lo ayé nínú tó ń jẹ́ agbára ni pé kéèyàn wà productive èèyàn lè lọ kọ́ ẹ̀kọ́ tí ẹ̀kọ́ yẹn ò bá jiná lára rẹ̀ ẹ̀kọ́ yẹn lè má wúlò fúnra ẹ̀ ó lè má wúlò fúnra rẹ̀ dépò pé bóyá yóò wúlò fún aráyé but tá a bá ń sọ̀rọ̀ nípa agbára láyé inú agbára ni pé kéèyàn wọ́n gbé ìṣòro wá báyàn kẹsì tán ìṣòro yẹn either physically or spiritually so nílẹ̀ Yorùbá wa ń sìn ẹ mọ̀ pé Yorùbá ní tàbí kọ́ kí lágbára wa nípìnlẹ̀ ní ọjọ́ kìíní àná ẹ mọ̀ pé táwọn ẹlòmíràn bá sọ wọ́n sọ wípé lápèjúwe káfí tí ó ń lọ láyé nìsín ká fi sọ̀rọ̀ ẹ wo orú ọmọ tí Ọlọ́run pè sọ́dọ̀ láìpẹ́ yìí sìn àwọn èèyàn sọ létà ìgbọ̀rọ̀ lọ wájú ọjẹ́ lọ èèyàn àwọn kan ní ògún òru ọ̀kan bẹ ògún òru ṣe àwọn kan bẹ ògún tètè ṣe wọ́n sá ka gbogbo ẹ̀ kalẹ̀ gbogbo àwọn àrùn yẹn ibì kan ni wọ́n ti bí wá wọ́n sì fún ni wọ́n sì provide ní tí ó wo nǹkan yẹn sàn agbára kan náà fi wò sàn so àwa wò pé nísìnyí gbogbo aláwọ̀ pé ìran wa a fẹ́ kó dàgbà sókè láyé tó bá wá dàgbà lápèjúwe wo ọjọ́ kan inú mi dùn ọ̀rẹ́ àpẹ́yìn náà wà lórí péjì yìí táwọn sọ̀rọ̀ nípa wípé January to December kí ni wọ́n fi bí àwọn ẹ̀yin náà gẹ́gẹ́ contribute sí pé ṣe rí January yẹn òòṣà kan ni wọ́n fi sọrí ẹ̀ so ní wọ́n ṣe tàfákùrì tèmi lórí ẹ̀ pé ẹ dákun ṣé òòṣà tí wọ́n fi sọrí ẹ̀ yẹn tí òòṣà yẹn ló lágbára ni tó fi wá di pé gbogbo ayé kìíní oṣù yẹn wà acceptable fún gbogbo ayé wọ́n rẹ̀ pé tá a bá ka gbogbo ayé roughly 80% ti the whole world ni wọ́n ń lo oṣù yìí so ṣágbára ni tó bá jẹ́ agbára ni lóòótọ́ ṣé agbára yẹn àwọn ò ní agbára tó lè compete pẹ̀lú agbára yẹn ni so èmi wá padà come to conclusion kí n fi dákẹ́ wípé kò í ṣe agbára yẹn ni wọ́n lò wọ́n fi kinní yẹn wọ́n fi páàsì ìmọ̀ sáyé káyọ̀ rí pé yes àwọn ní kinní yìí gbèdé kan wọ́n sì wo ìmọ̀ yẹn ló wá fi agbára yẹn lọ́lẹ̀ so ibi tó wá bí tọ́pìkì ni pé kí lágbára tiwa náà nílẹ̀ Yorùbá ọ̀nà wo làwa náà lè gbé gbà àdìkáàtà mọ̀ sọ fún wa mọ̀ sọ wáyé pé Yorùbá ò ní àkọọ́lẹ̀ tá a bá sì ń lọ bẹ́ẹ̀ yẹn àní ní kíní òní ìdàgbàsókè òní bá agbára lẹ Yorùbá nítorí tó bì ní ẹ mo rò pé ẹ máa understand mi bí ẹ bá ṣà. Yes, ọ̀rọ̀ yín yé mi ó bá ibì kan yé mi but still náà
nǹkan tá à ń pè ní agbára ó jẹ́ nǹkan tó wà very very complex, kò ń ṣe nǹkan tó jẹ́ pé ojú kan ló wà. We have tí bá ní mọ̀kánsìn mo lè ka more than 20 forms of agbára fún yín sìn. A ní economic power, we have military power, we have spiritual power, so oríṣiríṣi agbára ló wà. But èyí tó bá wá wù kó lè jẹ́, mo fẹ́ jẹ́ kí ṣe rí níbi táwa dé dúró lè ní lórílẹ̀‐èdè wa, àwọn ìlú ti fi wá lọ sẹ́yìn, ẹ̀yìn pátápátá la wà nílẹ̀ adúláwọ̀. Regardless of irú agbára táwa bá wò pé a lè ní, ayé like àwọn countries tó kù wọ́n ti lọ, wọ́n ti já wa sẹ́yìn gan. Ẹ jẹ́ fún ilé example kan nísìn. Ní ọjọ́ kan ẹnìkan ṣe analysis ogun tó ń jà ní some countries ṣá. Nígbà tó wá sọ ẹ wo America ní some weeks ago, ẹ rí i pé wọ́n kàn déédéé gbéra náà ni, wọ́n dẹ̀ lọ sínú country kan, wọ́n dẹ̀ lọ gbé president ìlú yẹn, wọ́n dẹ̀ gbé, kódà kò sí ayé ò yí nítorí rẹ̀, kò sí nǹkan kan tó ṣẹlẹ̀, wọ́n dẹ̀ wọnú country yẹn, wọ́n dẹ̀ gbé president ìlú yẹn láàrin 30 minutes online la kàn sí pé wọ́n ti gbé president ìlú yìí o, kò dẹ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ sí. So agbára kan náà nìyẹn. Ẹ wá wọ of recent nísìn, wọ́n láwọn fẹ́ lọ kógun ja ìlú kan ní ilẹ̀ àwọn Arabu ńbẹ̀ yẹn, wọ́n láwọn fẹ́ lọ kógun ja wọn, but àwọn yẹn náà ní nǹkan tán lè fi defend ara wọn, wọ́n ní nǹkan tán lè fi defend ara wọn, so they have to withdraw káwọn náà lọ tún ara mú. So regardless of irú agbára, but tá bá wá sọ pé òkè àwọn agbára yìí báwo làwa náà ṣe fẹ́ ní orílẹ̀-èdè wa, àwọn ọ̀nà wà tá lè gbà táwa náà lè fi ní irú agbára, but àwa lè sọ wípé bí àwọn tẹ̀yìnwá bọ́ ṣe làwa náà ṣe mọ̀ ṣe. Ayé ti expand kọjá ojú àná yẹn, ibi táyé dé dúró lè ní ayé ti expand tó fi jẹ́ pé àwọn kí náà ti ń pè àwọn China ń sìn níbi tó ń bá ayé dé dúró lè ní, àwọn ti wà ní 2050 tó jẹ́ pé àwọn ti ń ṣe surgery like wọ́n ti ń ṣe surgery, virtual surgery, tó jẹ́ pé ẹ wà nílùú kan, doctor ó dẹ̀ máa ṣe surgery fún yín láti ìlú mi. Àwọn tí ń ṣe virtual surgery, so ìmọ̀ kan náà tún nìyẹn. So tá bá wá ní pé ok báwo làwa náà ṣe fẹ́ develop ìmọ̀ tiwa yẹn náà, ó ní bí àwọn náà ṣe lè ṣe bá a lè dá ṣe, ó máa rely lórí government because funding náà fi ń ṣe funding wípé ok ìjọba gbowó sílẹ̀, ok wọ́n wá lọ sáwọn universities kọ̀ọ̀kan, ok ṣẹ́yìn ẹ bá wa develop military software, ok ẹ̀yin bá wa develop kí náà ti pè biomedical software, ó yá ẹ̀yin agricultural software. So oríṣiríṣi power, oríṣiríṣi agbára ló wà lẹ́ni tó dẹ̀dẹ̀ kó ti yàtọ̀ sí tàtẹ̀yìnwá báwọn tó lólé ayé lánàá mọ́ ṣe lò. Ẹ rí wípé ní ìgbà tí àwọn ìjọba funfun tán bẹ̀rẹ̀ colonization, oríṣiríṣi ìlú náà lọ. Nígbà tán dé àwọn ìlú wọ̀nyí, ìgbà tán wá sílẹ̀ adúláwọ̀, tán wá kó wa lẹ́rú, agbára kan náà lò. Àwọn ti tọ̀dọ̀ wa náà wọ́n lágbára, wọ́n lọ sí àwọn tó lọ Egypt, tán lọ sí Zimbabwe, South Africa. Àwọn yẹn náà nígbà tán dé gbogbo àwọn South Africa yẹn, àwọn bàbá tó ń bá níbẹ̀ náà ní agbára. Wọ́n ní agbára táwọn náà fi ń protect ara wọn. Ẹ rí nígbà táwọn òyìnbó débẹ̀, gáú náà ní agbára àtàwọn òyìnbó, ẹ rí pé ló supersede agbára àwọn tí wọ́n bá níbẹ̀. Bí dẹ̀ ló fà ní wípé àwọn ti develop àwọn nǹkan tó jẹ́ wípé àwọn other world àwa ò ní capacity rẹ̀. Ẹ má jọyà yín lẹ́nu irú lé ní ìbáyìí tí àwọn yẹn tán bá fẹ́ délé ni mo fi yẹn tán bá fẹ́ gbogbo wa báyìí, gbogbo wa tàwa ní Nàìjíríà sí báyìí, tán bá fẹ́ mú gbogbo wa tán fẹ́ capture wa, àti àwọn tá ń pè láwọn bàbá kan ni o, àtàwọn tá ń pè láwọn àfáà kan ni o, àtàwọn tá ń pè láwọn kìnnì kan, tí àwọn pípọ̀ yìí bá dé tán bá fẹ́ kó gbogbo wa lẹ́ẹ̀kan náà, wọ́n ní capacity ẹ̀ níbi táwọn ti develop agbára tí wọ́n dé. Tó bá dẹ̀ tún jẹ́ wípé ebi náà bá fi pa wá, wọ́n tún ní agbára tán lè fi ebi pa wá. Wọ́n á kàn sanction wa ni, wọ́n á ní ká má trade pẹ̀lú àwọn other world mọ́, wọ́n á fún wa ní economic sanction. So irú agbára yìí náà àwọn tún ní. So agbára èyí tá à ń pè lágbára, so ó ti kúrò ní tàtẹ̀yìnwá. So tó bá jẹ́ pé kò ní template dẹ̀ wà. Tó bá jẹ́ pé kò ní template ní China at 1980 wọ́n ní nǹkan kan, wọ́n lágbára, wọ́n ní nǹkan kan. Ẹ wo bí tán dé dúró lẹ́ni, tán bá ń sọ̀rọ̀ àwọn pé òkè ẹ wá sọ̀rọ̀ lágbàáyé, wọ́n á fi wọ́n sí number 3, òkè ẹ̀yin náà wá sọ̀rọ̀. So template kan làwọn náà copy táwọn náà fi débi tán dé dúró lẹ́ni.
wọ́n lágbára military, wọ́n lágbára kí wọ́n ti ń pè medicine, wọ́n lágbára economy. So agbára yẹn àwọn náà ni wọ́n lágbára oúnjẹ kí wọ́n ti pè food security and everything. So but èyí táwa náà bá fẹ́ develop lọ́dọ̀ ara àti tọ̀dọ̀ wa, a develop based on funding táwọn ìjọba wa bá fún wa. But whichever agbára tá a bá fẹ́ develop, a lè sọ pé kí o báwọn tàná bá ṣe lò làwa náà ṣe fẹ́ lò torí pé kí ni ayé ti yí kọjá gbogbo àná yẹn. Ẹ ṣé. ẹ ṣeun gan, Ọlọ́run ní pàlàkà yẹn, Ọlọ́run ní dà yẹn nù. So definitely tí bá gbọ́ yín nìsín àti lágbára tí a lè fi meet up pẹ̀lú ayé báyìí sìn, tí mo bá gbọ́ yín káwọn bàbá wa Sheikh Oji. No agbára wà but ẹ máa sọ̀rọ̀ ṣó. Okay. Kábíyèsí bàbá wa ó tún jì sà, mo kí o. Ẹ dákun ṣé ẹ̀yin náà ní contribution sà? Ẹ máa bẹ́ẹ̀ tó lọ mo kọ́ tẹ̀ ń sọ mo ẹ̀ṣẹ̀ dé ìbá yìí. Àṣẹ òrìṣà bàbá. Mo kí gbogbo lé o. Moderator ó sì kí ó tẹ̀ fi yọ micro moderator yín. Àwọn àfáà nìkan ni ó lè jẹ́ moderator yín àbí. No, kò rí bẹ́ẹ̀ o. Kò rí báwo ṣé ẹ̀ wọ́n ènìyàn. Ẹ má wọrí, mo ti fi yín sí padà. Ẹ má wọrí, àánú wa gba moderator kan lórí péjì. Mo ti fi yín sí padà náà. Ọ̀rọ̀ ẹ máa bẹ́ẹ̀ tó lọ jọ. Bàbá àṣẹ òrìṣà ọ̀yá ẹ bá gbé ẹnu sí náà sà. Gọ̀ọ́lánà ẹ dá moderator ó tún jí padà. Òun náà mo bá wọn fi sí padà yìí. Mo kí gbogbo ilé o. Mo lè kí yín sà. Àpètò. Ètò ni. Mo gbọ́rọ̀ tí àwọn èèyàn wa ti sọ látàárọ̀, so mo dẹ̀ rí. Àṣẹ òrìṣà wá fún yín táìmù yín sí ẹjọ́ tó lọ́lọ́ ẹ dákun ẹ mọ ọ̀rọ̀ yìí àfẹ́kọ́ jẹ́ bóyá ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀wọ̀ rárá, just ọ̀dọ́ wa pẹ̀lú àgbáyé ọ̀nà wo la lè gbà. Mo inú mi dùn pẹ́ ń gbọ́ ogun táwọn èèyàn sọ, ẹ dákun kọ́rọ̀ ẹ̀sìn ọmọ wọ̀ rárá nítorí Ọlọ́run. Okay. Mi ní much láti sọ pọ̀ jù náà, so àjọṣe ìdánilẹ́kọ̀ọ́ náà ni. Tá a fẹ́ sọ̀rọ̀ nípa agbára, tá a fẹ́ sọ̀rọ̀ nípa ìlọsíwájú, báwo la ṣe ń ìlọsíwájú. Ọ̀nà tí àwọn èèyàn máa ń gbé gbà táwọn bàbá ṣe máa ń sọ wípé ẹ̀sìn wájú ìtẹ̀yìn wó sàárè. Nǹkan tí mo kàn rí bẹ́ẹ̀ náà ni wípé àwọn nǹkan táwọn bàbá wa ti ṣe náà la máa tún develop, iná látọ̀ ẹ̀ tún máa lò pẹ̀lú àwọn nǹkan tó tún wà níta táwa náà mọ̀ tí àwọn èèyàn wa tó jẹ́ bí ọgbà bí western education ni àti nǹkan táwa náà nílẹ̀ táwọn bàbá wa ti níyẹn. Tẹ́ bá wo ọ̀rọ̀ tí bàbá tó sọ̀rọ̀ tó ní sí sọ pẹ̀lú China, so gbogbo development China pátápátá ìròpò tí 100 years bí wọ́n ti sọ lóòótọ́ ni. So tẹ́ bá dẹ̀ wo movement tí China lò, wọn ò àgbọ̀pẹ́ nìkan kan bẹ tó wọ́n lè ní àwọn èèyàn tó ní western education o bẹ́ẹ̀ ni, but according to the wọ́n ṣe present gbogbo nǹkan pátápátá, ẹ bá rí i pé nǹkan táwọn bàbá wọn ń ṣe yẹn òní wọ́n develop. Tá bá rántí ẹ wo lamp tí wọ́n kọ́ ṣe ń gbà kan, àwọn rédíò lamp yẹn tó máa ní bátìrì lẹ́gbẹ̀ẹ́ yẹn tó máa ní torchlight red by táwọn China ṣe ń gbà yẹn. Ẹ bá wo gbogbo àwọn fóònù wọn náà tẹ́ pé omi máa gbóná tó jẹ́ wípé ẹ mọ̀ pé China phone kò lẹ́yìn tí ó rà ó cheap nǹkan kan. So gbogbo àtọ́ ń ṣe experiment tó ń bẹ̀ láti máa wo àwọn nǹkan táwọn náà lè ṣe. Tẹ́pẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní oògùn ni wọ́n ń lò kíníkan. So nǹkan tó kọ̀ rí bẹ́ẹ̀ náà ni wípé gbogbo kíní yẹn nǹkan táwọn bàbá wa ti ṣe yẹn náà tí tó jẹ́ wípé ọgbọ́n tí Elédùà àti fún wọn yẹn iná ni àwa náà máa fẹ́ develop lé lórí. So gbogbo wa dẹ̀ ní àlérí bákan náà. Tó bá yẹ pé àwọn bá good in terms of technology, àwa náà mo nígbàgbọ́ pé ní ìran Yorùbá nǹkan kan bẹ tá good sí jù tó jẹ́ bí medical, in terms of medical, because tó bá fẹ́ sọ ibi tí medical wà àwọn èèyàn wa wọ́n ń ṣe dáadáa ní ìta. So definitely tó bá dẹ̀ wà nínú ilé náà tó bá rí tools wọ́n máa tún sí jù bẹ́ẹ̀ lọ. Àwọn ìmọ̀ ewé àtegbò wa náà táwa náà ní táwọn náà bá develop tẹ́ pé ní gbogbo ayé pátápátá wọ́n mọ̀ pé ìran kan bẹ́ o, ìran Yorùbá ni, kò sí àìsàn tẹ́lẹ̀ gbé dọ́dọ̀ wọn, wọ́n á tọ́jú ẹ̀. Ẹ máa rí pé in 20-50 years àwa náà máa di pé à ń provide the medical fún gbogbo àgbáyé pátápátá, because dọ́gba yìí ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó lójú àìsàn tẹ́ bá gbé dà abroad. Yes, wọ́n ní instrument, wọ́n ní oríṣiríṣi equipment láti fi prevent kìíní yẹn kọ́ máa tètè pa ẹnìyẹn, ṣùgbọ́n láti tọ́jú àìsàn yẹn gangan ó máa ń jẹ́ ìnira fún wọn. So nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àìsàn àwọn èèyàn dẹ̀ ti ní
tó jẹ́ wípé àwọn bàbá wa ń tọ́jú rẹ̀ tó jẹ́ pé wọn ò dẹ̀ fi kankan ẹ wá ìmọ̀ ìtọ́ba yẹ pé a bá include western education mọ́ pẹ̀lú nǹkan tá a ti níyẹn tá a bá lè ṣe síbẹ̀ definitely ó sọ pé jẹ́ pé yẹn gàrà bá kọ́ ṣe táyé pé ibi yẹn la bá ti bẹ̀rẹ̀ tẹ́ pé mọ̀ pé àìsàn yìí kò sí bó ṣe lè lówó tó tẹ́ bá ti gbé dé Nàìjíríà wọ́n máa tọ́jú ẹ̀ hospital tán bá gbé wọ̀ tán ló gbé nǹkan fún tó jẹ́ wípé kò sí etí ò lè bíìdì wọn because àwọn olówó wà tẹ́ pé wọ́n wà nínú àìsàn tó jẹ́ wípé wọn ò dẹ̀ rí ìtọ́jú so àwa dẹ̀ ní àwọn nǹkan yẹn tẹ́ pé àwọn yẹn wá mọ̀ tó yẹ pé tá a bá lè develop ẹ̀ tá a bá yẹ pé tá a bá ti mọ́wọ́ pé kíní yìí àléṣe ó ní nǹkan nù because oògùn kan bẹ mo àkọsí kíní yẹn lórí internet so ìgbà tí máa yẹn wá ń sọ̀rọ̀ nípa oògùn yẹn òyìnbó ni ó wá ń sọ̀rọ̀ àwọn ẹ̀jẹ̀ bí ẹja kan mẹ́tọ́ máa lọ ń pa tẹ pé ẹja yẹn wọ́n ń tà bí $7,000 kọ́ ló wọ́n ń tẹ ẹyọ kan ni pé ẹ̀jẹ̀ kíní yẹn ni wọ́n máa ń lò òun ni wọ́n fi ń text gbogbo àwọn oògùn yẹn nǹkan kan tó máa fi ń pòpọ̀ mọ́ fasting yẹn tó máa fi ń ṣe jáde so àwa náà dẹ̀ níbẹ̀ tó jẹ́ wípé àwọn nǹkan mẹ́tẹ́bí tá a bá mú tá a bá ṣe tán á pa nǹkan sí i tó jẹ́ pé ẹ̀jẹ̀ nǹkan yẹn ìníwọ̀n nípa ẹyẹ epo méèkì mọ́ kẹ́ fi lò ẹlẹ́ ògì lẹ́ fi lò so bẹ́ẹ̀ bọ̀ nítorí pé àwọn nǹkan yẹn wọ́n ti bàjẹ́ mọ́ wa lọ́wọ́ òjè káwọn yẹn wa kó lè develop tẹ́ pé yẹn la bá ti bẹ̀rẹ̀ so mo rò pé a máa tó rí nǹkan mú jáde láti bẹ̀rẹ̀ náà so nǹkan tí mo fẹ́ dá sí nìyẹn. ẹ ṣeun bàbá ṣe òrìṣà sà ẹ dákun kí n tó gbé ètò láyé sókè wọ́n bàjẹ́ mọ́ wa lọ́wọ́ in the sense that ṣé nísìnyí wọn ò jẹ́ kí kinní yẹn ó ṣiṣẹ́ mọ́ wa lọ́wọ́ mọ́ ni àbí kinní yẹn ò àbí ó ní nǹkan kan tí wọ́n fi control rẹ̀ mọ́ wa lọ́wọ́ ni bíbàjẹ́ tẹ́ sọ pé wọ́n bàjẹ́ mọ́ wa lọ́wọ́ sà. ṣé rí tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ nípa power nípa ìgbà nǹkan jẹ́ bẹ́ẹ̀ ṣe wà nísìnyí bẹ́yìn ṣe wà lórí íńtánẹ́ẹ̀tì yìí tí ẹ̀ ń kọ́ ọgbọ́n káàkiri tẹ́ ẹ̀ ń wá ìmọ̀ káàkiri there's many ways tó jẹ́ pé tí máa fún yín ní nǹkan ẹ lè lò ó máa ń torí pé bí ìmọ̀ yín ṣe rí ó ló bí nǹkan máa kún yàn mẹ́wàá sílẹ̀ agilẹ̀ fi rí yàn márùn-ún tó máa nígbàgbọ́ pé kí wọ́n bá mi po nǹkan papọ̀ bẹ́ẹ̀ wọ́n á pa ẹ̀jẹ̀ kan sí láti pé kí n tó lò ó pé kíní yìí ó ní ẹ̀jẹ̀ òkéténú àwa pa sí àbí ó ní ẹ̀jẹ̀ ẹja yìí lẹ́pọ̀ mọ́ ẹ̀gùn ẹja kíní mọ́ ẹ̀gùn orí kíní kan mọ́ kó tó lè ṣiṣẹ́ so gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ mọ̀ pé bẹ́yìn ṣe ní believe nínú religion yín ìlú fà tẹ́ fi ní interest láti sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí láti gba nǹkan yẹn gbọ́ there's many thousands of people wọn ò ní interest so àwọn yẹn dẹ̀ ní wọ́n wà ní time of bẹ́ẹ̀ bí gọ́ọ̀mẹ̀ntì wa tẹ́ pé àwọn yẹn la dẹ̀ ní láti support àwọn tí wọ́n mọ nǹkan yẹn olójú èèyàn tó wà lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ sọ fún kókó tó bá sick tẹ́ bá nígbà tí àìsàn yẹn bá dé bí àìsàn òótọ́ tẹ́yìn bá sick máa advice yẹn kéèyàn lọ sí hospital náà but tí àìsàn yẹn bá débi àìsàn ni wọ́n tó máa ń lo nǹkan míì tó máa fún wọn ní ìgbà àlàáfíà gangan so ìgbàgbọ́ wọn ò sí ní gbogbo kinní yẹn rárá so àwọn nǹkan tó fi bàjẹ́ mọ́ náà lọ́wọ́ náà religion náà wà lára rẹ̀ so to say to the fact because olójú yẹn tẹ́lẹ̀ tó kó lo nǹkan tó jẹ́wé àti egbò tó máa lò so kò dẹ̀ mọ̀ pé paracetamol tó ń fóun náà ewé àti egbò náà ni bọ́ nítorí pé wọ́n pàkẹ́ síbi tó pàkẹ́ sí so bẹ́ẹ̀ lọ. ẹ ṣe bàbá lẹ́yìn tó túmọ̀ sí pé kódà research padà débi ẹ̀gbẹ́ pé àwọn oògùn míì wà nǹkan tó yẹ pé wọ́n máa ń fi àwọn nǹkan tó yẹ pé bí ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ gbogbo. bẹ́ẹ̀ ni ì máa wà gbogbo tí mùsùlùmí tó bá lókun ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ àmọ́ iye oògùn méjì ń lò tẹ́ pé ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ wà ń bẹ̀ ọ̀rẹ́ ẹlẹ́dẹ̀ wà ń bẹ̀ ni wọ́n ń jó ni wọ́n tó ń sí jáde. paracetamol ọ̀rẹ́ ẹlẹ́dẹ̀ wà nù ẹ̀. so. báwo lẹ ṣe mọ̀ yẹn sà ṣé ẹ lè prove ẹ̀ sà. ẹ ṣàṣẹ lẹ fún ara yín lórí kíní bẹ́ẹ̀. ó wà ní báyìí tó pọ̀. ẹ ṣàṣẹ ń bẹ̀ yẹn paracetamol akọ wà nù paracetamol ọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ náà wà nù ẹ̀. kò sí wàhálà. anything tó bá ti jẹ́ pain medicine tó relief pay fún yín. tó fi wà ń bẹ̀ ni pé òun náà máa fi ń preserve ṣẹ́rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ tablet òun náà máa fi preserve ẹ̀ kó má bàa tètè rust kó má bàa tètè expire. títí ọtí nìyẹn náà ìyẹn but ẹlẹ́dẹ̀ wọn ò lè fẹ́ ẹlẹ́dẹ̀ preserve nǹkan ẹlẹ́dẹ̀ máa ń ba nǹkan jẹ́ nìyẹn. béèrè lọ́wọ́ pé nínú àwọn material paracetamol ṣé kí ni nǹkan ẹlẹ́dẹ̀ wa ló máa sọ fún mi. mo ti fún yín dàgbà dàpọ̀ ẹ jẹ́ ká má máa drive nǹkan ẹ̀dàkùn ká rẹ́ ẹ̀kọ́ yẹn. ẹni sùúrù náà bàbá mi má bínú ètò láyé ṣe rí ọ̀rọ̀ tẹ́ sọ yìí ṣe mọ̀ pé ọ̀rọ̀ tí Báyẹmí sọ nísìn tán ní pé ẹlẹ́dẹ̀ mọ bà nǹkan jẹ́ ṣe ń pè nílẹ̀ Yorùbá tẹ́ ẹ bá súnmọ́ àwọn àgbàlagbà dáadáa nílẹ̀ Yorùbá ibi táwa ní ìmọ̀dé tí ara bá níyàn ẹlẹ́dẹ̀ là máa ń lò fún wọn fún ẹrẹ ọ̀rọ̀ tí mo sọ yìí tẹ́ bá mọ àwọn tó mọ̀ nípa ẹ̀ dáadáa tí nǹkan bá ń ṣèyàn lẹ́yìn. ètò nìyẹn ètò ká lọ gbé tutù síta nìyẹn náà. ìyẹn tún yàtọ̀ ìyẹn tún yàtọ̀ àtọ̀ sí pé
yàtọ̀ sí kò pé wọ́n pẹ̀rẹ̀ lẹ́tẹ̀. tí wọ́n fi ń tún ara ṣe níwọ̀n bàbá náà gbá research. Maulana ṣẹ́nìkan sọ wípé ẹlẹ́dẹ̀ ló wà lára nǹkan tó fi manufacture paracetamol ni àbí kí ni mò ń gbọ́. tí wọ́n sọ náà nìyẹn. wọ́n lọ́wọ́ la preservation wípé tó máa ń preserve nǹkan kíkan mọ́ báyìí. preserve kò sọ̀rọ̀ nínú yẹn preserve yẹn Maulana sọ yí pé títí alcoholic oyin báwọn jiyàn but preserve no exactly ẹlẹ́dẹ̀ ò ń ṣe nǹkan tó máa fi ń preserve nǹkan. ó sì wá bẹ́ẹ̀ ṣe wà mùsùlùmí ni yẹ́ gbọ́dọ̀ mú ọtí àbí. bẹ́ẹ̀ni àwọn korean àwọn ẹ jẹ́ kí padà débi ìbéèrè àṣẹ òrìṣà ẹ jẹ́ kí bàbá yìí ẹ jẹ́ kí wọ́n lo táìmù ẹ dákun torí Ọlọ́run a sì máa padà a fẹ́ kẹ́kọ̀ọ́ yẹn kó wọra dáadáa ká lè rí àwọn pọ́ìntì tó gbádùn mú bẹ́ẹ̀ jọ nítorí Ọlọ́run kọ́ mọ̀ di pé bóyá àmọ̀ wọnú kínní tó yẹ bá bí mi léèrè ìbéèrè kan tó bá wọnú ara mi jù mo lè èmi náà fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ yín ọ̀yá bàbá ètò láyé sà à ń gbádùn yín. wá agbára síbi tí ò sí à ń wò pé agbára jẹ́ kankan bíi ká sọ pé developed country kí ló fine kí ló dáa kọ́ máa rí oúnjẹ jẹ according to àwọn kankan tí mò ń get nínú ọ̀rọ̀ SMP ṣùgbọ́n ṣẹ́rí ẹ jẹ́ kí n sọ fáàtì kan fún wa lónìí ṣẹ́rí gbogbo ayé ò lè dáyé ṣe without Africa. Tí wọ́n bá ṣẹ́rí ọ̀rọ̀ yìí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kí ẹ má fi etí ẹ̀sìn gbọ́ o ṣẹ́rí tí wọ́n bá yọ Áfíríkà kúrò nínú ayé gbogbo ayé ló máa ní ìṣù torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n fi ń ṣe ayé táwa fi ń kí wọn yẹn táwa fi ń kí wọn tá fi ń kí wọn pé developed country ni wọ́n oyè Áfíríkà ni wọ́n ti mú a lot more than 80% ló jẹ́ pé material mi sọ machine tó fẹ́ fi produce o material gangan tó fẹ́ lò I mean material gangan tó fẹ́ lò ilẹ̀ Áfíríkà ló pọ̀ jù sí ẹ ṣe yẹn lé ní ẹlẹ́ẹ̀kejì tẹ́ bá rí ìlú kan tó ń pariwo ẹ̀ tó ń ṣe gbá bóyá wọ́n ń ṣe nǹkan kan kíní yẹn wá jẹ́ bí nǹkan kan tó ṣe pé gbogbo ayé ló ń wúlò fún kíní kan tẹ́ ẹ bá wádìí ẹni tó jẹ́ àgbà nínú àwọn tó ń ṣe nǹkan yẹn ẹ máa bá Áfíríkà ń bẹ̀ fáàtì ni mo sọ fún yín o ẹ máa bá Áfíríkà nínú àwọn tẹ́ bá ń sọ pé ìlú kan ni wọ́n jẹ́ pé àgbà dókítà tí wọ́n ya wèrè jù tẹ́ bá débẹ̀ ẹ máa bá black ẹ máa bá wọ̀ dúdú yẹn ẹ máa bá Áfíríkà ń bẹ̀ ṣáni oye ṣe rí àwọn èyìnbó wọ́n mọ tán ṣe o torí pé gbogbo àdúrà téyìnbó máa ṣe láyé ni pé kẹnu wa ó mọ kò kọkàn wa ó mọ balẹ̀ torí pé ìjọ tí ọkàn Áfíríkà bá ti balẹ̀ tí Áfíríkà bá fi lè ṣòfin pé gbogbo ń tá a ní kó mọ̀ jáde gbogbo tí ń jẹ́ràn resources wa tá a níhun kó mọ̀ jáde sí foreign sí developed country mo fi Ọlọ́run bá búra wọn máa ní issue oye torí pé tẹ bá ẹ̀yin fúnra yín tá bá ń sọ̀rọ̀ ẹ máa try láti ṣèwádìí ṣẹ́rí ayé ti lu jára wọn kò sí tẹ́ ẹ fẹ́ mọ̀ ńbẹ̀ yẹn ní ìsìn tẹ́ ẹ ní mọ̀ tẹ́yìn bá kàn béèrè wípé ẹ kàn sọ pé kó list gbogbo àwọn resources tó ń ti Áfíríkà wọ developed country ẹ máa rí tó máa kọ kalẹ̀ fún yín tí wọn ò dẹ̀ ní lọ́dọ̀ wọn ilẹ̀ wọn ò ní ni o kì í ṣe pé fún anything ilẹ̀ wọn ò ní gbogbo àwọn èèyàn wa tán ti travel out káàkiri ṣé ilẹ̀ wọn lọ́hùn ṣó dọ́lẹ̀ Áfíríkà ṣé bákan náà lórí kò lè rí bákan náà tán bá ń sọ bó ní gbogbo nǹkan balance sí wẹ́dà ní o ilẹ̀ ní o gbogbo ẹ̀dún déédéé Áfíríkà ni ló fi jẹ́ pé aim and objective fún wọn Áfíríkà náà ni títí dàárọ̀ ọ̀la Áfíríkà náà ti máa mú resources tí wọ́n bá dẹ̀ fẹ́ fi ṣe nǹkan lọ́dọ̀ wọn made in China made in UK made in gbogbo tó wá ń ṣe ní made in lọ́dọ̀ wọn yẹn ló fi máa jẹ́ pé àwọn máa wá fi kí wọn pé èèyàn ni wọ́n ẹ̀rí ń tán tún ṣe for example ẹ má bínú ǹjẹ́ ẹ lè káyé ọmọ tó ṣe pé wọ́n ní ọmọ yẹn kàn ń ṣe kinní kan ní social media nìkan láti máa kì èmi ti rí ọmọ tó ṣe kinní ilé epo ó dẹ̀ ṣe náà sí ó ṣe gbogbo ẹ̀ ó ṣe sínú ó manufacture ẹ̀ bá ó dẹ̀ ṣe náà sí ó ṣe gbogbo ẹ̀ ọmọ yẹn bọ́mọ yẹn mà ṣe rìn àmàrímọ̀ àmàtò gbúrò ẹ̀ pé wọ́n ti gbé travel ni
gbogbo kí wá ṣe ilẹ̀ Yorùbá kì í ṣe Nàìjíríà nìkan o gbogbo ọmọ tó bá ti dọ́mọ tó ti mú bérebére nípìnlẹ̀ báyẹn wọ́n máa mọ gbogbo bí wọ́n ṣe máa gbé ọmọ yẹn kúrò láfíríkà tó máa kú olú èkó dẹ̀ ní tẹ̀lú ìmọ̀láyé ìjọ wo làwa náà fẹ́ mọ màtíríà wa lò ṣe rí gbogbo ohun tí wọ́n ń ṣe tán ń ṣe yẹn àgàgà àwọn nǹkan tó jẹ́ ẹ̀dá ò lè mọ́ lò lójúmọ́ ṣe mọ́ pé tí ìlú fi máa ń sustain òun náà ni jíjẹ mímu tí òun ò bá ti ní ìṣù fún gbogbo tí ń jẹ́ran òkè yàtọ̀ sọ́dọ̀ jíjẹ mímu gan lẹ́lẹ́bí nìyẹn wà ìyẹn hàn sáwọn tó ti wà ń ta pé ìyẹn tiẹ̀ pọ̀n rẹpẹtẹ ní UK bí Amẹ́ríkà dẹ̀ ni wọ́n ní ọjà tó ṣe pé Yorùbá báyìí ni wọ́n ń sọ ń bẹ̀ ó máa rò pé ilẹ̀ Yorùbá ló wà ní gbogbo ń tán tàn bẹ́ẹ̀ nǹkan ilẹ̀ Yorùbá ni báwo ló ṣe dán torí time ẹ jẹ́ kí n time ò kí n kí n máa wà gẹ́sì mi. kí wọ́n àwọn èèyàn tó gba kìnìún kí wàá lẹ́rù kí lẹ́rù tó wá jẹ́ kí lẹ́yìn rò pé àmọ̀ràn wo lẹ́lẹ́ gba àwa tá a jẹ́ ọmọ Yorùbá tó ti fi jẹ́ wípé kíní yẹn yóò lè nítumọ̀ àwa náà á lè upgrade tó yẹ pé kíní nísìnyí ẹ mọ̀ pé most of gbogbo gẹ́gẹ́ bí XMP ṣe sọ lẹ́ẹ̀kan kò sí nǹkan kan tá a fẹ́ ṣe tí ò jẹ́ pé ìjọba ti bò mọ́lẹ̀ ìjọba gbogbo kan tẹ́ bá fẹ́ ṣe tí ẹ̀ bá ń kọjá lára ìjọba ẹ̀ lè ríbi lọ so kí ni ọ̀nà wo la lè gbà advice wo lẹ lè fún àwọn àtàjọ ọmọ Yorùbá táwa náà fi rí agbára yẹn jù sáyé tí ó fi nítumọ̀ láyé sá. ṣẹ́rí bàbá wa ṣẹ́rí tó kọ́kọ́ sọnù lọ́wọ́ wa tí wọ́n fi kọ́kọ́ bà tiwa jẹ́ òun ni ẹ̀kọ́ iléèwé tí wọ́n náà gbé wá fún wa yẹn tó bá jẹ́ pọ́n fẹ́ ṣàánú wa lórí knowledge yẹn tán fẹ́ ṣàánú wa gangan wọ́n lè gbé knowledge yẹn wá ṣùgbọ́n ó yẹ kán fún wa ní privilege pé èdè wa ni ká máa fi kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ bá dé China èdè wọn náà máa fi ń kọ́ àwọn ọmọ wọn kò sílùú tẹ́ ẹ máa dé yàtọ̀ sí Áfíríkà nìkan kò sílùú tẹ́ ẹ máa dé èdè wọn náà máa fi kọ́ àwọn ọmọ wọn ní ẹ̀kọ́ tó bá yàn kankan ṣó yẹ kí sáyẹ́ǹsì Yorùbá tí sáyẹ́ǹsì Yorùbá ṣe ń ṣe yẹn ṣó yẹ kó ṣe máa jọ wá lójú ìsìn ẹwùjọ tí kíní ti gbé 1 million naira kalẹ̀ lórí pé lórí ètò òun má sọ èyìnbó rárá má sí èyìnbó rárá àwọn èèyàn máa rí 1 million yẹn jẹ ó máa padà bùn lédì kan mà ní oye so kí ni mo fẹ́ fàyọ ni pé ẹ̀kọ́ tán gbé fún wa yẹn ó máa jọ oore lójú wa ṣùgbọ́n tó kọ́kọ́ ṣe fún wa ni pé wọn ò fún wa láǹfààní pé gbogbo knowledge tá a bá fẹ́ kọ́ èdè wa ni ká fi kọ́ tó bá jẹ́ pé wọ́n fún wa láǹfààní ẹ̀ ni á jẹ́ kí ìrìn àjò wa ó yá ó dàbí pa lálejò. ọ̀ya ẹ dákun tó ó máa jẹ́ kí ìrìn àjò wa ó yá ìyẹn nìyẹn nìyẹn èyí tó wá jẹ́lẹ̀ kejì ṣé ẹ̀yin fúnra ara yín ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ lè fi tẹ̀sìn gbọ́ báyìí ṣùgbọ́n tó bá ti kẹ́yìn nìkan ẹ̀kan bá mi rò wò ṣe rí kò ṣẹ̀ṣẹ̀ a lè ṣẹ̀sìn ṣùgbọ́n tó yẹ kí Áfíríkà ó gbé ẹ̀sìn lérí débi pé kádẹ́gbàgbé tàn ṣó yẹ kí tàn wá ó di gbọ́n mi sí omi ò tó láàrin wa ṣé ẹ mọ̀ pé gbogbo wa ní ìsìn ìtàn ti dàrú ṣó yẹ kí tàn wá dàrú ṣé ẹ mọ̀ tó dà tàn wá rú èyí tó dà tàn wá rú ni pé kálukú ti gba ẹ̀sìn àwa gbé lérí tìlẹ́sẹ̀ndì pé a gbà pé lẹ́yìn religion kò sí nǹkan mímọ́ àwọn tí wọ́n dẹ̀ gbé kíní yẹn fún wa wọn ò gbé tó bẹ́ẹ̀ làwọn sì ṣe yẹn exist torí pé ẹ máa gbọ́ sà mo fẹ́ tọ́ka nǹkan mẹ́ta ni o nínú ìtàn láti máa mọ agbára tẹ̀ ń wá yẹn o agbára tẹ̀ ń wá yẹn gangan agbára tẹ̀ ń wá yẹn inú ìtàn lẹ ti máa rí o inú ìtàn lẹ ti máa bá pàdé o ṣùgbọ́n ìtàn ti dàrú ibo lẹ ti fẹ́ lágbára so ẹ jẹ́ kẹ́lòmí sọ̀rọ̀. ẹ ṣe ẹ̀dá àmú kẹ́lòmí ò tó sọ̀rọ̀ àwọn kan ní pé ṣe rí aspect tẹ́ fi wó yẹn ẹ mọ̀ pé kò sí ni ojú ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń kálukú náà fi máa rí nǹkan ṣe rí ní tèmi èmi ò gbà bẹ́ẹ̀ torí tẹ́ bá rí skul tí wọ́n mú wá fún wa skul yẹn ló là wá lójú dé bí ó là wá lójú dé ẹlẹ́ẹ̀kejì àwọn gbogbo àwọn nǹkan tí wọ́n jẹ́ kó yé wa skul nítorí nìsín ẹ máa gbọ́ ẹ̀yin náà sọ pé ìtàn dàrú látara pé kí ni tẹ́ bá béèrè lọ́wọ́ ọmọ Yorùbá pé n tó ń sọ yìí ìtàn wo ló dé mọ́lẹ̀ yóò láwọn bàbá ò lákọọ́lẹ̀ so kò dẹ̀ sí ni báwo kí ló dé tí a ṣiṣẹ́ lórí àkọọ́lẹ̀ yẹn kákọọ́lẹ̀ yẹn ó nítumọ̀ káwa náà lè máa gbé ìtàn tiwa náà ká lè máa gbé lọ ságbáyé kí wọ́n máa fi kí ayé náà máa rí pé nǹkan kan exist níbẹ̀ bí lápèjúwe sìn ẹni tí ó dé sìn oògùn ọ̀fẹ́ ń bẹ dáadáa tó yẹ pé tí wọ́n bá mú ewé méjì tí wọ́n bá sopọ̀ mọ́ra wọn tí wọ́n bá ní ẹ dúró lórí ẹ̀ sì ní rí yàn mọ́ kí ló dé tí àkọọ́lẹ̀ tiwa náà
kí ló dé tá a lè gbé ká tẹ̀ sáyé káyé ó rí pé kí nǹkan kan ó ń ṣẹlẹ̀ ń bí báyìí kárí torí títèmi èmi sì dúró lórí ẹ̀ṣẹ́ rí ìmọ̀ tí wọ́n gbé wá fún wa yẹn náà àkàn lè mọ̀ tó wọn nítorí kò sí education lọ́dọ̀ wa táwọn nígbà wọn ní ká fi gbogbo ẹnu sọ torí lápèjúwe sì kò sí irú ìwé tó lè gbà kọ́ gba master Nàìjíríà tó bá dé ìlú òyìnbó tó bá fẹ́ ṣe kinní wọ́n ẹ̀ṣẹ̀ tó fi ọ́ sí school ni ó débi mọ́tò àwọn tí wọ́n ń wa mọ́tò tó bá fẹ́ wa mọ́tò ń lo òyìnbó ọ̀ ẹ̀ṣẹ̀ tó lọ driving school. ká ní àtẹ́wọ́ wà lọ́wọ́ mi ni ẹ máa gbọ́ ká ní àtẹ́wọ́ wà lọ́wọ́ mi ni mi ì bá pàtẹ́wọ́ fún yín níbi tẹ́ ẹ dé yẹn èyìnbó ló gbé ìwé wá fún wa ṣó yẹ kéèyàn ti wá ní master láti lé pẹ̀lú èyìnbó pẹ̀lú ìwé téyìnbó gbé wá fún wa ṣó yẹ kó tún lọ tún kàwé kó tún tó wọṣẹ́ lọ́hùn. irọ́ o ẹ jẹ́ n kọ́ mi ń bẹ̀ yẹn tẹ́ bá kàwé láti Nàìjíríà ṣe ń gbọ́ tẹ́ bá dé ìlú òyìnbó same standard ní education wa ti tiwa ẹ lè fi degree Nàìjíríà ẹ lè fi ṣe masters lọ́dọ̀ wọn kódà nínú kíláàsì tá a ti kàwé a máa ń mọ̀ jù wọn lọ tààrà bó ṣe jẹ́ pé àwọn náà wá fún wa ní western education nìyẹn a máa ń mọ̀ tàbá wà class a ní opportunity láti jọ kàwé nínú kíláàsì pẹ̀lú wọn ṣé ń gbọ́ a máa ń mọ̀ jù wọn lọ àwọn ọmọ Nàìjíríà Africa very brilliant people ṣòye yín bẹ́yẹn so but the thing here is that pé ṣe rí tẹ́lẹ̀ máa sọ pé torí pé history wa àmọ́ ni ló jẹ́ ká develop that's not true tá a bá gbé kámẹ́rà nísìnyí Maulana téèyàn kan bá fẹ́ challenge mi èmi náà gbé kámẹ́rà ní ọ̀la mo lè lọ sínú street vast majority àwọn náà mọ history wọn àwọn tó develop lónìí yìí àwọn náà mọ history wọn they don't know anything about their histories àwọn náà mọ̀. So Sherry, we have to put our energy where we think we can grow. Sherry, majority of the things that I'm fighting now kò ń ṣe nǹkan tí a fi Sherry ẹnìkan kan báyìí ó ní your Nigeria degree is not enough to get you a job. Irọ́ nìyẹn. Kódà mo ní èèyàn tó jẹ́ pé Nàìjíríà ló ti rí iṣẹ́ lọ sí Canada. Cousin mi àti Nàìjíríà nursing Nàìjíríà ló ti lọ ṣe nurse ní Saudi. Mo tún ní èèyàn tó jẹ́ wípé àti Nàìjíríà ló ti rí iṣẹ́ tó lọ ń teach ní Saudi wa owó tó gbà ní Saudi bóyá wọn àti àwọn kí wọ́n ti ń pè náà wọn àtàwọn. SMP ní àwọn èèyàn tó ń lọ sí kíni mo ṣe wà mo sì lẹ́yìn nìkan tí mo ń ṣiṣẹ́ fún ní Sweden kò sí ní gbogbo ibi tó ń lọ ń bẹ̀ kán tó lè fún lẹ́nìtì ó ti jáde yunifásitì bíbá ẹ̀ ó tó lè fún níṣẹ́ bẹ́ẹ̀ yóò lọ ṣe kọ́ọ̀sì náà kan tó gbà ń ṣe ẹni iṣẹ́ Sweden ló wà nígbà tó lọ sí Spain same thing tó ṣẹlẹ̀ ní Sweden yẹn náà wọ́n sì ṣe fún ní Spain yẹn. Ṣe Maulana àwọn mò ń sọ fún yín sẹ ṣe rí tẹ́ bá ka degree ní Nàìjíríà ṣe yín bẹ́yẹn ṣe rí nǹkan táwọn òyìnbó yìí fẹ́ ni wípé aside your qualification ṣe yín bẹ́yẹn tẹ́ bá ní professional certificate náà ó máa empower yín tó bá ti jẹ́ pé UK lẹ bá wà sí wọn tẹ̀ kí n lo majority of iṣẹ́ wọn iṣẹ́ qualification ẹ máa lọ bí i level 3 diploma or level 4 but tẹ́ bá lọ sí àwọn Canada yẹn sìn tó bá fẹ́ dàbí irọ́ èmi lè pe àwọn ọ̀rẹ́ mi mo lè pe kí làwa fi ń ṣiṣẹ́ sí kò ṣe degree wa làwa fi ń ṣiṣẹ́ ni. ẹ ti ṣe kí ni o ṣe rí one thing. ó lẹ́sẹ̀ pẹ̀lú ẹ̀ ní o. ẹkúrọ̀lẹ̀ ẹjọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ tó ń sọ̀rọ̀ ń sìn pé ṣé bí àwa ṣe ń ṣe masters degree tó bá kó tó ríṣẹ́ kó tó anything wà lọ fún masters degree wà lọ fún ilé òyìnbó mélòó ló lọ fún masters degree òyìnbó mélòó ló lọ fún àwọn degree táwa lọ fún kó tó di pa wà ríṣẹ́ bóyá ilé sọ yẹn náà mọ̀rọ̀ torí ẹgbẹ́ ní jò belebele ń sìn yẹn kíní kan ṣe kíní kan òyìnbó mélòó ló lọ fún all this degree that we are going for before they could get a job. Ṣẹ̀rí ẹ má jẹ́ ká fetí ọ̀tẹ̀ máa fi gbọ́ra wa kò sí nǹkan tó ń bára wọn. eléyìí kò sọ̀rọ̀ etí ọ̀tẹ̀ I only ask you a question òyìnbó mélòó ló ń lọ fún masters degree báwa ṣe ń lọ fún kó tó di pa àwọn oríṣẹ́ simple question. Nídìí láti òyìnbó mélòó ló ń lọ fún me listen I am at work you understand there's a lot of machines around me so I have to shout a bit for you to hear me you understand what I'm saying okay má bínú bẹ́ẹ̀ mò ń pariwo òyìnbó mélòó ló ń lọ fún masters degree báwa ṣe ń lọ fún masters degree káwọn tó ríṣẹ́ simple question. Nǹkan tó ṣe wá ṣẹlẹ̀ ni pé bàbá mi gbọ́ tiẹ̀ ẹ máa béèrè pé tó bá pín òyìnbó 10 kalẹ̀ mélòó ló ní dìgírì tí èèyàn dúdú bá délùú òyìnbó tẹ́ bá ní dìgírì ń bẹ lọ́wọ́ yín wọ́n máa ń wó òyìn bí Ọlọ́run ni ṣùgbọ́n at the end of the day náà that degree yẹn òní jẹ́ wá fẹ̀lẹ́ sẹ́rí the fact ni wípé SMP nǹkan tẹ́ ò mọ̀ ni wípé
gbogbo education kan fún wa ní Africa a donatory system ni it's never be education. The education ni pé bàbá rẹ tó bá jẹ́ carpenter. Àṣẹ òrìṣà sẹ́yìn lọ. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ní sùúrù náà. Tẹ́ lọ university ẹ ní sùúrù ẹ má ṣe rí tẹ́ bá appreciate mi ó máa ń dùn mí ṣe ẹ gba university system Nigeria kọjá yes or no. Of course. Tẹ́ bá gbà kọjá university wo lẹ lọ. Ìlọrin. University of Ìlọrin. Tó bá jẹ́ pé lóòótọ́ University of Ìlọrin lẹ bá lọ ní gbogbo world you are supposed to be able to compete in the world. Bàbá mi kò sí nǹkan tó lè mú dání lu òyìnbó nǹkan tó máa ń ṣe ó yàtọ̀ sí wọn. Ẹ jẹ́ kí n break ní ẹ̀dá ìtọ́láyé ẹ jẹ́ kí n break ẹ̀ down fún SNP kò understand. Nǹkan tó ṣe ni pé bí ó sì wá ṣe jẹ́ pharmacy yìí tó ń ta oògùn tán láwọn sọ pé àwọn ní àwọn paracetamol tó láwọn ń ta yìí àbí pharmacy kan ní ó sì wá mi mọ̀ nǹkan tẹ́ ń ṣe. Ó lè jẹ́ pharmacy yẹn sóun gbọ́dọ̀ mi tó bá ṣe pharmacy ní Nàìjíríà tó bá dé lóyìnbó wọn ṣe pharmacy o. So gbogbo nǹkan tó kó dání yẹn because àwọn medication tó ń fún wa ṣùgbọ́n tí ẹ bá ṣe pharmacy nílùú òyìnbó tó jẹ́ 2 years course ló bá ṣe tó bá dé Nàìjíríà ó máa kọ́dà ilé sọ di doctor. So gbogbo nǹkan tí wọ́n ń sọ yẹn education kan fún wa Nàìjíríà university tó wà nílọrin tó sọ pé wà nílọrin yẹn do you know how many engineers they produce every year mélòó nínú yín ló lè mú magnet méjì ló fi tanná gbogbo àwọn tó ní produce tó jẹ́ master degree wọn tó ní produce àtijọ́ yìí nílọrin yẹn àwọn mélòó ní sùúrù. ṣe fẹ́ kí n máa san product Unilọrin fún yín kí n máa gbé LinkedIn profile wọn jáde kí n máa. ó yá gbogbo project tó ń kọ́ every year out of thousands of people tí ń kọ́ project every year tó ń kọ́ nǹkan every year ó yá gbé jáde èmi èlò ní project yẹn ti jáde tó yẹ pé ìwọ̀n ń tà sí ìlú kan lágbègbè kan ní Nàìjíríà ó yá gbé jáde. Wàhálà ẹ kàn fẹ́ rubbish education. Kò sí nǹkan tó ń jẹ́ wàhálà education kan fún wa ní nígbà gbọ́ the fact ni pé education kan fún wa ní Nàìjíríà is a donatory system will never be education. Ẹ máa produce master degree engineering 5,000 ní a year annually ní Nàìjíríà ẹ̀ẹ́dẹ̀ níná kí ló ń sọ lẹ́nu báyìí ẹ fẹ́ ṣe iná Nàìjíríà fẹ́ ṣe iná kí iná mọ̀ tán ní gbogbo ìlú wọn. Ayé òrìṣà ẹ má bínú ẹ dákun èmi mo mú tu yín ṣẹ́rí àfẹ́ kó di rọ́ọ̀fù táwọn ẹ̀ àfẹ́ mú nǹkan kan. No kì í ṣe rọ́ọ̀fù conversation and we talk with passion ni so ẹ fẹ́ ṣe iná ní Nàìjíríà ẹ lọ gbó 20 billion fún China láti kó bá yín ṣe náà dé you have a student ten produce almost 5,000 10,000 annually from engineering. Kí wàá ní ṣe òṣùpọ̀lẹ̀ wálé education wò lẹ́ máa gbọ́ mẹkáníìkì ọmọ mẹkáníìkì tó bá kọ́ṣẹ́ mẹkáníìkì tó yẹ pé ó kọ́ṣẹ́ mẹkáníìkì tẹ́yìn ọkọ̀ bá bàjẹ́ ọkọ̀ rẹ̀ ò lè bàjẹ́ láìláì kọ́ lọ́mọ wẹ́lómi tí ọba tó ṣe ń ta láìláì ìgbà tó rí ò burú that's what they call education. Kí tó lọ sí Ìlọrin mo ṣe mẹkáníìkì rí títí mo fi dé everywhere tí mo lọ lé gbogbo àgbáyé tí mọ́tò bá stáàtì láàrin 3 seconds máa ti mọ ìṣòro mọ́tò yẹn tí máa ti yẹ ẹrẹ́sẹ̀ máa ti mọ̀ kan tí ń dún bẹ́ẹ̀ tẹ́ pé bẹ́ẹ̀tì bá ní máa ti mọ̀ tó bá jẹ́ piston bá ní máa ti mọ̀ tó bá jẹ́ cholesterol bá ní máa ti mọ̀ ìjọba start bó ti mọ̀ nǹkan tí máa ṣe fún tó fi start that's what they call education. Àṣẹ òrìṣà there's many thousands ní sùúrù there's many thousands of engineering nílọrin tí ó jẹ́ pé kò lè dá mọ́tò rẹ̀ start and it's engineering. Àṣẹ òrìṣà èmi establish ẹ̀ fún ilé ni ṣé the educational system Nigeria especially àwọn top 10 universities Nigeria ṣòye ibẹ̀ yẹn they are one of the best in the world. Oya ní sùúrù ṣe bẹ́ẹ̀ ti sọ̀rọ̀. Dákọ̀ best university tó wà ní Nàìjíríà. SNP tábàárẹ̀ tiẹ̀ bẹ́ẹ̀ ṣe ìbò lórí tiẹ̀. Ókè wọ́n ń pọ́n ẹ lé ní ìsìn tí túmọ̀ sí pé ní àpọ́nlé ni ẹ́. Ṣé wọ́n ń pọ́n yẹn lé túmọ̀ sí kí ló dé tẹ̀ ń ṣe báyìí? Èyìnbó tó lè tiẹ̀ ṣé wọn ò gbọ́n ni? Ṣáfẹ́ ká ronú ni? Ètò láyé ṣe rí àwọn universities wa ṣe rí tẹ́ bá lọ sáwọn universities kọ̀ọ̀kan ẹ máa rí àwọn brilliant lecturers tó wà ń bẹ gbogbo wọn lèmi appreciate tí mo gbóṣù bá. Bàbá mi òyìnbó Lagos State bí a best university ní gbogbo Lagos State tó jẹ́ yí pé àwọn lecturer tó wà nílé wọn tó ń jẹ́ engineering tó jẹ́ engineering lecturer ní Lagos University tó bá kọ́ ilé kò lè dẹ́ kọ́tà rẹ̀ kò lè dá gbẹ́. Kí lẹ̀ ń sọ lẹ́nu báyìí? Ẹ kàn rubbish kìíní wa ni honestly. Ẹ jẹ́ kí ni argument. Ẹ ṣe sùúrù àti òrìṣà ìdàgbà ẹ ṣe sùúrù SNP ẹ jẹ́ káwọn èèyàn náà kọ́ bàbá ó tún jì sà. Kí ni argument gangan? Ẹ kọ́ establish. Kí ni argument wa mo fẹ́ get ẹ. This is the argument here. Nígbà mi lóò rẹ̀ kí ni argument wa your time kúrò lórí mi ẹ. Mo fẹ́ ṣàlàyé argument ṣé ẹni tán bá sọ pé Nàìjíríà ò dá ṣe yín bẹ́ẹ̀ yẹn tán bá rubbish university system wa go make sense and this is why tẹ́ bá sọ pé Nàìjíríà ò níná kán lọ háyà àwọn China kan bá wa ṣe ná pé kí ló tí wọ́n lè háyà àwọn engineers wa we have one of the greatest engineers in the world
but ṣé tán bá lọ bid fún contract tíjọba ò bá fún wọn tán bá lọ bid fún contract tíjọba ò bá fún wọn kí náà fẹ́ ṣe sí they can't do anything because ṣẹ́rí kẹsọ́ láti nídọ̀la I've met quality lecturers but àwọn lecturers tó kọ́ èmi nígbà tẹ́mi wà university wọ́n máa ń lọ sí top university around the world tọ́lọ́mọ kí lórúkọ course tọkọ yín kí lórúkọ course tán tẹ̀sẹ̀ ẹ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ náà. bàbá ẹni sùúrù tán máa lọ sí kí náà ti ń pè tán máa lọ sí àwọn other universities UK Japan tán máa lọ ṣe ẹgẹ́ mi ó ní nǹkan tán mo ti rẹ́ nǹkan tán máa gbé kíní yẹn náà tán máa lọ sí different world tán dẹ̀ máa ṣe exchange. No, not exchange. Mo fẹ́ béèrè kan lọ́wọ́ SMP. Exchange is meant for students. SMP. No, lecturer máa ń ṣe exchange. Agency ẹni sùn SMP. Mo fẹ́ sáré béèrè kan ní ẹjọ́ kí n má gbàgbé náà ẹjọ́ àfáàyèmí ẹ̀dá tọ́pìkì ẹ̀ padà sí wípé ìwọ lọ tẹ́lẹ̀ ó ti ń lọ fáwọn. Ṣé ń gbọ́ bàbá ètò láyé ẹ ṣe kankan ṣe rí eléyìí ò kí n sọ̀rọ̀ religion là ń sọ mọ́ báyìí ẹni sùúrù gbogbo wa ni mo fẹ́ ká sọ̀rọ̀ yẹn. ẹ jẹ́ kó béèrè wọn. wọ́n kí ẹnìkan wọ́n ní wọ́n ń kí ẹnìkan pé ṣé lágbájá mẹkáníìkì ni kò sí mọ́tò tẹ́ máa gbé dọ́dọ̀ ẹ̀ tí ò ní ṣe. ó wà nílẹ̀ Yorùbá tí wọ́n ní ṣé bàbá lágbájá kò sí mọ́tò yẹn kẹ́ gbé dé láti UK mò ń bọ̀ sà. Toyota mẹkáníìkì ń bẹ lọ́tọ̀ Peugeot mẹkáníìkì ń bẹ lọ́tọ̀ Bazoo ń bẹ lọ́tọ̀. èmi tí mo sọ̀rọ̀ tèmi yé mi ẹni sùúrù mẹkáníìkì ni tó bá dẹ̀ dédìí mọ́tò ó máa ṣe. ẹ wá gbé sẹ́gbẹ̀ẹ́ engineering ẹni tó lọ ṣe mechanical engineering ní school kán wá gbé mọ́tò fáwọn méjèèjì pé kán jọ ṣe ta ló máa rí mọ́tò ṣe ẹ dákun ẹ dá mi lóhùn. ẹni tó mẹkáníìkì yẹn ló máa ṣe. Nàìjíríà ò ní good school. A mechanic is a technician. An engineer is trained to design. Àwọn máa ń design ni. Engineer can design America o. Engineer mọ̀ṣẹ́. Engineer máa ń design. Ó máa ń ṣe gẹ̀ẹ́tì kìíní yẹn. Ó kọ́ ó dẹ̀ ń dùn mí. Tó yẹ kéèyàn lọ ṣe mechanical engineering kó má lè ṣe mọ́tò. Engineer máa ń ṣe hands-on. In the process of your research, wọ́n máa jẹ́ kó ṣe hands-on. Wà á dẹ̀ lè actually replicate nǹkan. Hands-on tẹ fẹ́ ṣe yẹn Mr. Genzi. Ṣé engineer ní practice ní field? I'm asking you now. So when you are talking about the school, school abroad. This is a question for you. School abroad. So from my own experience. Abroad, our engineers abroad. Our engineers are the technicians. School abroad, right? And I can tell you for a fact, be Nigeria in school. Imagine. Paper and car, and that's all. Imagine. Nothing. Àti gbogbo lecturer yín bẹ́ẹ̀ ṣe wáyé ẹ lè fún mi lórúkọ research ẹ ṣe kí n Google ẹ̀ sìn kí n rí database yín last research ẹ̀yin ṣe ní school tẹ̀ ti parí ẹ fún mi lórúkọ ẹ̀ tí sáré Google kí n dẹ̀ rí database yín padà check gbogbo plagiarism àti gbogbo sources tẹ̀ lò ẹ̀ dẹ̀ máa rí pé ẹ̀ lọ school ẹ̀ kọ́ lọ waste time because kò wọ anywhere nílé ayé but máa dẹ̀ fún yín ní research tí mo ṣe ṣe máa Google ẹ̀ dẹ̀ máa rí ẹ̀ máa lọ check gbogbo source primary secondary and all the sources ẹ̀ dẹ̀ máa rí pé ó wọ̀ náà. And that's what I ó tù dáná. ẹjọ ẹ má bínú ẹjọ mo wà níbi iṣẹ́ ọ̀rọ̀ yìí ló jẹ́ kí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ló jẹ́ kí n gòkè in the 1950s they are very good but later on there's nothing again because everyone copy and paste. agency ẹjọ ẹ ní sùúrù ẹ fún mi ní 1 minute péré ẹjọ mo wà níbi iṣẹ́ mo kàn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ló jẹ́ kí n gòkè àmọ́ tí n bá ràn kẹ́ correct mi mo rí rí pé ẹni pé ẹ̀ ń tọ́ ẹ̀ ètò láyé ẹ drop mi fún OTG. pé ẹ̀ ń condemn Nigeria. ẹ má drop ẹni ẹ̀ṣẹ̀ wọlé ni ẹ lè drop. As far as I know, I live abroad. As far as I know, one of the best education tó wà ní world in Nigeria wà lára ẹ o. Kò síbi sí Nigeria kò síbi sí ẹni bá kàwé ní Nigeria ẹni sùúrù. Adé ni wọ́n ń pè ní education sa. Ẹni sùúrù ẹ jẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ náà. Ẹ jẹ́ kí n land. Ó yá kí ló dé sọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ kí ló dé sọ̀rọ̀ ẹ dínkù rọ̀ fún mi. Ẹ mú tí ẹ dínkù sọ̀rọ̀. Ẹ jẹ́ kí n land. As far as I know, ẹni tó bá lọ sí school ní Nàìjíríà tó ní degree lọ́wọ́ Nàìjíríà anywhere tó bá wà ní abroad ó máa excel nípa tó bá padà lọ sí school. Àwọn ọmọ wa tó ń parí tó ní parí high school Nàìjíríà tó bá kó wá sí Amẹ́ríkà yìí àwọn ló ń gba scholarship jù o. Ọmọ tó bá nílùú yìí wọ́n máa tún làwọn ni o àwọn tó bá nílùú yìí ò ní rí scholarship gbọ́n ọmọ yẹn ló ń gba scholarship wọn kà ọkọ níbí o. Nàìjíríà ẹni sùúrù. ẹ má interject. ẹ dàpọ̀ ẹ ṣe sùúrù fún wọn ẹ jẹ́ kí wọ́n lo time wọn ti fún one time. ẹ jẹ́ kó lo time wọn don't interject him. Nàìjíríà nìyẹn gbé with the little resources tí Nàìjíríà ní Nàìjíríà ni wọ́n gbé ń fi ọpọlọ kàwé níbi ìwé èmi ò sọ ìlú mi o ibi tẹ́mi ń gbélé mi ń sọ ń pa ẹ̀ o ìwé fẹ̀kàjẹkọ ló ń kà l'Amẹ́ríkà o
kò sí wá kó ti lọ sí school 5 years kó ti graduate 5 years wá America bí wá kàwé tó bá mọ nǹkan tó ń ṣe wàá excel wàá gbogbo àwọn tó wà tẹjọjẹ contemporary lọ ní class ẹ Nigeria education ẹ má ẹ̀ka fẹnu tẹ́ńbẹ́lú ẹ̀mí nílùú yẹn dàtàn o but as far as the education is concerned Nigeria education is very very good ó dẹ̀ ní good foundation that is my own point. èmi ò nílé engage níbi kan fún wa níbi iṣẹ́ ọ̀rẹ́ ló kọ̀ kábílà ló ṣe gòkè. bọ̀ nǹkan tẹ̀mí fẹ́ sọ ń sìn ni pé ẹ̀ ń sọ pé àwọn èèyàn wá abroad wọ́n excel right because they have that spirit to. But EJC, you met me here. You met me sorry, here. Sorry, OG. Sorry, go ahead. Go ahead. Don't worry. Go ahead. No, sorry. No. Make your submission. I think you want to say something. Please go ahead. EJC, hello time, worry. There is what we call structure. There's what we call structure. And when we put education into perspective, I check the indices. In education, Nigeria is worse off. Number 1, electricity. Which school can boast of it? To back up research, to back up the structures in the school in Nigeria, there is none. Number 1 here, because electricity is centralized in the country. And that is what you use to do everything. I know many schools that says they have computer technology, that they have nothing. Àwọn ọmọ tẹ́ ẹ̀ sọ yìí pé wọ́n ṣe kí ni wọ́n wá sí ibi tí structure wà. Anybody tó máa gbé sí ibi tí structure bá wà, ó jẹ́ ẹni tó ń dátọ́ gan. Wọ́n push ẹ̀ l'America ni till you get out of the school. However, wọ́n ní pé ẹni tó wá máa dáṣọ fún yàn tọrọ ẹ̀ la máa kọ́kọ́ wò. It is the essence of these schools. Don't suppose it is the best, and our society looks the way it is till today. Gbogbo àwọn ọ̀nà tẹ́ ẹ̀ sọ pé wọ́n ṣe yìí China nǹkan kan tó ń kó wọn wá láti àwọn tó ń ṣe lóòótọ́ wọn ṣe graduates now. But there are structures wọ́n tẹ̀ ń gbé wọn wá kọ́ wá ṣàwọn títí àwọn bridge yẹn Third Bridge tẹ̀ ń wò yẹn wọ́n ti kọ́ foreigner ló kọ́ ní anybody tó lè ṣe country wa. And that is it. Education system wa ni ó terrible. It is terrible. That's why I need for Qatar to sustain it. Wọ́n fẹ́ ṣe taxes wọn gbéṣẹ́ yẹn fún àwọn tó wà within the country. Wọ́n lọ gbé fún KPMG foreign company. Wọ́n lọ gbé fún àwọn foreigners kan wá ṣe taxes gbogbo ẹ̀jẹ̀ rújú ni. Everything máa ń rújú ni because the education system itself is rújú. Ẹ wo JAMB, kí ló jẹ́ JAMB? A Fulani will sit down in the JAMB office and say 122 ni gbogbo èèyàn máa fi qualify. Mo gbọ́ bẹ́ẹ̀ sọ ni, mo mú ní Nàìjíríà ni. Confusion at the best confusion ẹ̀ sọ̀rọ̀ nípa ìyẹn náà. Èèyàn kan máa jókòó ní ìjàmbá ní 192 ní Kano. Ó gbọ́dọ̀ wọ UI by force. Ó gbọ́dọ̀ wọ kìíní kan by force. Ó dẹ̀ máa parí á dẹ̀ to rule yín. So when you're talking about real education, jẹ́ ká kọ̀ ṣe báyìí. Fún wa ní UI for example, gbogbo àwọn tó graduate lọ́dún, wọ́n lórúkọ, wọ́n ṣe research. Mélòó ni wọ́n ní research wọn dẹ̀ lè verify tó really excel, tó lè compete pẹ̀lú Houston, University of Texas, Houston, Cambridge University. Gbogbo àwọn tẹ̀sán yẹn wọ́n ṣe máa wá abroad, wọ́n máa rí enabling environment. Fit into the structure. Plagiarism wà, anything wà. School wọn ló ní tọ́ni ti Nàìjíríà. Tó lẹ́kọ̀ọ́ tó bá ti parí kí ẹ̀dọ́ wá ṣe ń tọ̀ lẹ́yìn, wọ́n yà ọmọ school tó lé school mi ni. Wọ́n láti Nàìjíríà. I can think of 8. Wọ́n ní inú panel pé má bínú o, ṣọmọ kó tó ń pè plagiarism. Òun mọ̀. Sentence tó pọ̀ yìí, ṣọmọ tó ti rí. Google ni mo ti rí. Okay, next time jọ, jẹ́ ká mọ references, jẹ́ ká mọ bí báyìí. Next time àwọn máa lé wọn ni. School wọn nothing lay on Nigeria based on turnitin, kọ́kọ́ turn in research. So those are the indices. Abuja náà ti máa sọ pé owó báyìí náà fẹ́ fún UL, owó báyìí náà fẹ́ fún Ifẹ̀, owó báyìí náà fẹ́ fún kìnní kan. Abuja náà ti máa decide gbogbo ẹ̀. Kò rí bẹ́ẹ̀ labroad. State ló máa present budget ẹ̀. A send ẹ̀ sí Senate àdé fún wọn ní funding. Ó là wá ṣe máa ń wá bí la ṣe máa ń rí scholarship. Tuition scholarship ni mo fi lọ sí school masters in America throughout mi for $1 right? Mo dey maintain 3.9 GPA throughout mi lè keep scholarship yẹn. Èèyàn mélòó ló ní gbogbo àwọn kìíní yẹn ṣèbí Nàìjíríà náà ní BS ọ̀hún but I can tell you for a fact ìgbà tí mo parí tí máa fún yín ní real name nísìn ẹ máa rí ìwé tí mo ti parí ẹ̀dẹ̀ máa lọ wo sources ẹ máa rí downloads ẹ máa rí gbogbo ó ní tracking record Nàìjíríà náà nítorí wọ́n yàn tó ti lé dànù due to gbogbo àwọn graduate tó máa ń ṣe so kì í ṣe pé bóyá foundationally when we started the country yes but along the line leadership comes and take it over wọ́n dẹ̀ bá gbogbo ẹ̀jẹ̀. So as of today, we are not one of the best. I'm not the best. We are not one of the best. Go ahead, sir. Ṣé mo lè béèrè question? Okay. So mo fẹ́ béèrè question ojú lọ́wọ́. Kí mi sọ̀rọ̀ nǹkan tó máa béèrè yẹn tó lọ. O2G please O2G ẹ jọ̀ọ́. Ẹlẹ́gìrì kò tí ì sí táìmù question báyìí ṣe ẹ dúró ná wọ́n ní àwọn kọ̀ọ̀kan tó ń sọ lọ́wọ́. Ẹ ó dọ̀nà ẹ sì dúró díẹ̀ tó bá ti táìmù question máa bí wọn. Ó yá O2G. Ẹ ṣe gan-an, èmi ò fẹ́ ká máa fi emotion sọ̀rọ̀ mi báyìí o. Ẹ ká máa sọ̀rọ̀ pẹ̀lú fact and figures. I mix nǹkan méjì papọ̀ and I will clear it.
There is difference between we have resources or àwọn èèyàn. We do not have resources, but we have brained individuals. Nigerians or Africans, they are brained. They excel everywhere. If they could excel in Nigeria economic system or education system, then they will excel when they see platform. Bring it out. Top 100 university in the world, 2026 ranking. Africa was in there. Nigeria was in there. Kill and so. That one is facts. This are facts. Ẹ jẹ́ ká kọ́ máa lo argument pé ẹ wo agents àbíkílẹ̀ ń jẹ tẹ bá tún sọ̀rọ̀ sẹ́nu sọ̀rọ̀ á drop yín o. Ẹ jẹ́ ká máa sọ fact. Top 100, top 20, top 30. Ẹ lọ gbé wá ìbọ̀lẹ̀ ti Africa ń bẹ̀. But ẹ wá sọ yí pé àwa Africans àdá lóòótọ́ but kò sí resources. Ẹ lọ mú best doctor yẹn wá tẹ̀ ń sọ àbí best engineer tẹ fẹ́ máa sọ pé ó dá ní Africa àbí I'm using Nigeria as a case study. Ẹ lọ mú best kìíní yẹn wá. Kẹ́ tó lè rate ẹ̀ pé ó dá ó ti lọ sí Massachusetts ó ti lọ kàwé. Ó ti lọ sí UK ó ti lọ kàwé. Ó ti lọ sí China ó ti lọ kàwé ó ti lọ ṣe research. Then tó bá padà délé wa ẹ máa fún ní rank pé is the best kìíní kan. Ẹ lọ mú àwọn military personnel tí wọ́n jẹ́ best kìíní kan wá. Ẹ lọ wo history wọn they've travelled far and kìíní wọ́n ti travel káàkiri. Gbogbo dídá wa tá à ń sọ a máa kúrò nínú ìlú wa a máa lọ gbà dídá ẹ̀ ń tà ni. I have my first degree in the US. I have my second degree in the UK. I know how it is, kill and so. But I ada as an individual. Need resources. Research you will in Nigeria. Research will okay. That's all for me. Okay, when I was in the university, research topic. Me consider database. We are developing country. We are not developed country. You cannot compare us. Kamafi developing country, compare developed country just because the people we are good. If you go to the UK today, their doctors, the immigrants are the best doctors they got. The citizens they are competing bitterly. You can quote me wrong. Àwọn Africans here, long that you go to everywhere, Nigeria, South Africa, they're doing so good. But kò sí avenue fún wọn láti display brain wọn. Ẹ lọ sí university wá ń sìn yìí ẹ máa rọmọ mi tó lè ṣe mọ́tò ẹ lọ wo lab wọn ẹ lọ wo kíni wọn bí wọn ní equipment tó lè fi ṣe ordinary ordinary college labroad wọn ní gbogbo facilities tí ọmọ tó bá rí ṣamṣam tó lè fi sáré ṣe tó lè fi go far and kíni so ẹ má jẹ́ ká máa gbé síra wọn we African as an individual we are very good anilakayi kódà tabari nǹkan kékeré báyìí a man triumph ibẹ̀ lẹ́tí máa láwọn ọmọ wa bàtà kó wọn dé lóyìnbó tó ń la gbogbo àwọn ọmọ òyìnbó yẹn wọ́n lá wọn pa kí ló fà á ibi tó ti ń kọ́ ẹ̀kọ́ yẹn ní ọ̀dọ̀ wa yẹn ìnira ló fi ń kọ́ wọn ò kọ́ pẹ̀lú àlàáfíà ọmọ mi sọ fún mi jọ kan ní I don't want to go back to Nigeria. I said why? He said they beat every of my mistake. They beat me. You are not supposed to be beaten as a child. Mo wò báyìí ti sìn ní. wọ́n ṣe nà wá nínú òfin náà láàlà wa náà kọ́ ẹ̀kọ́ yìí. But àwọn ọmọ tó jẹ́ pé tó bá lọ school bó ṣe máa kọ́ wọn education system yẹn yàtọ̀ àwọn ọmọ akọ́ wọn ní bíi pé wọ́n kọ́ wọn ní nǹkan bíi pé wọ́n rí nǹkan yẹn báyìí ni àwọn máa fún wọn ní practical aspect fún wọn ní gbogbo when I was in university let me give you one instance ó dìgbà tí mo wà ní final year kí n tó lè lay hands mi lórí particular practical something tá dẹ̀ ti kọ́ láti year one so I was not like so bí kíní gangan ṣe ṣe rí lélẹ̀ torí Ọlọ́run àdé nǹkan kọ̀ọ̀kan because kò sí resources kò sí kíní yẹn how do you want to rank that you are now saying Ilorin is the one that is the kíní kan I'm not quoting I'm not saying these schools are not trying but go to that school the professor in school the best professor the best lecturer ask his portfolio he would have traveled out to go and attain it so bá sọ pé kíní kan lóyìnbó da for education baba University of Massachusetts ó hàn bí ẹ dá o Imperial College lásán ní UK bẹ́ẹ̀ yẹn okay ẹ sọ fún mi best 20 university in the world so ìjẹ́ Nàìjíríà wà lára anything ni àwọn èèyàn tó wà ń bẹ̀ ni wọ́n gbárí ẹ má bìnrin kí n round up àwọn èèyàn tó wà ń bẹ̀ àwa èmi àti yín àní brain àgbárí gan tó bá fi lè mú wa lè mọ̀wé nínú irú ẹ̀wọ̀nù classroom wa ní bá ṣe ń kàwé yẹn tó dẹ̀ fi mú wa ta dẹ̀ ń rí ìwé yẹn kọ́ yan gan tá a bá débi tí AC ti ń fẹ́ sí ẹ lórí wàá ṣe jù bẹ́ẹ̀ lọ so that's my submission. Bàbá mi Ìlọrin làwa ṣe lọ àwa ṣe mọ̀ bí ṣe ń lọ gbogbo ẹ̀ pátápátá tí bàbá àwọn èèyàn ń sọ yẹn kò sí nǹkan kan
kò sí nǹkan kan ní gbogbo yunifásitì tó wà àwọn èèyàn wá ní ọpọlọ bí bàbá yìí sọ ní ìsìn O2G but àwọn gọ́ọ̀mẹ̀ntì yẹn wọn ò invest torí anything the only way táwọn gọ́ọ̀mẹ̀ntì wọ́n invest náà ní political kí wọ́n mọ̀ wọ́n ṣe kówó jẹ kí wọ́n sọ tíkẹ́ẹ̀tì governorship di 20 billion ìwọ tó fi 100 million tó fi ra tíkẹ́ẹ̀tì governor tí tó bá jẹ governor onídàwọ̀ yẹn padà ṣé wèrè la àwọn tó dìbò fún gan kò yẹ kí gọ́ọ̀mẹ̀ntì kò yẹ kí ìjọba protest pé nígbà téèyàn bá fi 100 million gba tíkẹ́ẹ̀tì governor ṣé tó bá jẹ governor yẹn kò ní dówó yẹn padà sáwábù yín lówó ni so ibi tán yín first owó sí nìyẹn university Ìlọrin àmì faculty náà ti close down tẹbi kò sí nǹkan bẹ́ẹ̀ so tẹ bá ti di adonatory oní education tán fún wa wọn ò fún wa ní education ẹkún owó fún wa gangan so àwọn gọọmenti wa náà ò dẹ care ọ̀pọ̀lọpọ̀ wọn lè ń travel ẹ má rí pé ọmọ olówó ó lójú ọmọ olówó tó bá ti wà òkè ọmọ rẹ̀ bó ṣe máa gbé lọ lóyìnbó lọ sí lọ kàwé ló máa wá kò dẹ̀ gbé lọ lóyìnbó láti lọ kàwé kó dá padà sílé kó lè bá wúlò fún àwọn èèyàn tó wà nílé o wọ́n kàn ṣe nítorí pé òun ti lówó òun ti kó òun ewu yẹn yòókù kò bá bàjẹ́ ọba àtúká ni so kọ̀ọ̀kan wọ́n so àwọn èèyàn nǹkan tá à ń ṣe yìí gangan tí màá ti yín sọ yìí ni wọ́n ń pè ní education gbogbo ọ̀rọ̀ tá à ń sọ pé lómi láàrin wa tẹ́bí kò gbọ́ nǹkan tá à ń sọ yìí rí tẹ́ pé ó wà ní school gan tó wà pé àwọn lọ sí best school ní world irọ́ tó ń pa fún irọ́ ni o tó bá dé ta ìyẹn mọ̀ pé kì í ṣoko abohun ló tóbi jù so gbogbo yunifásitì tó wà ní bíbá ni wọ́n ní project wọ́n ń ṣe tó dẹ̀ pé gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ ń support láti project kọ̀ọ̀kan tó mọ̀ ká bá ti lọ kó project pé kíní àwọn ọmọ polo wá o ó yàtọ̀ síta tí mo ṣe tẹ́lẹ̀ wọ́n á ṣe kíni wọ́n á dé gọ́ọ̀mẹ̀ntì àhẹ́pẹ̀ wọ́n á ṣe university wò náà wọ́n á pè bóyá outcome tó máa jáde ńbẹ̀ kò sí gbogbo yẹn lọ́dọ̀ wa náà sọmọ tí o ṣe tí ro project ní o sọ pé òun fẹ́ gọ́ọ̀mẹ̀ntì fẹ́ support so gbogbo àwọn nǹkan yẹn gbogbo àwọn àlà mọ̀ táwa kàkà máa ń parọ́ tán wa jẹ ni láwẹ̀ àtàwà àwa ọmọ Nàìjíríà àwọn pàápàá gbogbo apálápátá àmọ́ tá a bá dé bíbà ẹ̀ gbogbo dìgírì tẹ́lẹ̀ nìyẹn ìbò máa right off ẹ̀ ni ó máa right off ẹ̀ ó máa sọ fún yín pé kẹ́ lọ ṣe course tó fẹ́ wá fẹ́ ṣe so tó yẹ pé ó bá fẹ́ máa ṣe ní care center wàá sì lọ ṣe course ni ẹlòmíì CPR certificate lásán àwọn tó ń ta oògùn tó ń sí pharmacy Nàìjíríà omi ò ní CPR certificate ó dẹ̀ ń tó oògùn torí bá dẹ̀ ń fọ yín ọmọ nǹkan tí ó fún yín torí fọyín àfi lọ kò dé CPR certificate ìjẹ́ pé tọmọ kan bá dákú tọmọkẹ́ bá dákú níwájú rẹ̀ nínú àwọn tí ń tó oògùn Nàìjíríà yẹn tọmọkẹ́ bá dákú níwájú rẹ̀ ọmọ bí ó ṣe jẹ ọmọ yìí ó lè jẹ́ omi ní ọmọ ọ̀rọ̀ lé lórí gbogbo alamọ kìíní yẹn téèyàn bá dákú ní Nàìjíríà omi ọmọ ọ̀rọ̀ lé wọn lórí omi adé pa lórí adé kù so ọdẹ ní bá ti máa ṣe lé pé wọ́n ní CPR tó máa perform tó bá dá ẹ̀mí yẹn padà ọ̀pọ̀lọpọ̀ àwọn èlò ti kú náà tẹ́ kó wọn mọ̀kan tó ń ṣe fún wọn lójú wọn kú so bẹ́ẹ̀ lọ education tán fún wa kò dá so wọ́n kàn donate wa ni wọ́n kàn kó wa sínú yàrá kan ní English and Maths nìkan la need òun náà wọ́n dẹ̀ ń kọ́ wa àwọn yẹn wa wọ́n ti mọ 2+2 wọ́n dẹ̀ lè sọ òyìnbó that is it kò sí nǹkan mi tẹ́lẹ̀ kọ́ ní University Nàìjíríà gbogbo Nàìjíríà education pátápátá nǹkan tẹ́lẹ̀ àfi bá fẹ́ sọ àwọn èèbó kan tó tún yàtọ̀ sí ìtawà tó ń sọ lókù at the end of the day náà ò ní lè fi ṣe nǹkan so báàrin yẹn ṣe jẹ́ nìyẹn báwo ni engineer ṣe máa wà tẹ́ máa compulsory mathematics fún àti English language ó wà compulsory kìí ṣe English lẹ́mọ̀ fi báwọn tó yẹ máa ṣiṣẹ́ fún sọ̀rọ̀ o ẹgbọ́n gbogbo àwọn other course yẹn wọn ò take as a compulsory but wọ́n á ní kó pass English and Maths mi gbọ́ rí kí China máa sọ fún ọmọ Chinese ó gbọ́dọ̀ pass Yorùbá kó tó lè ṣe engineering kí ló kan èdè nípa course tó fẹ́ ṣe àwọn nǹkan báyẹn tá à ń sọ fún wa education yẹn kìí ṣe education wọ́n kàn adonate wọ́n kàn kó wa sínú yàrá kan ni so báàrin yẹn ṣe jẹ́ nìyẹn kí n the next ni pé education tá à ń fúnra wọn bí báyìí káwọn yẹn wá kó understand wọ́n dẹ̀ mọ̀ pé ká lọ kọ́ṣẹ́ ọmọ tó bá jẹ́ ìyẹn tó bá kọ́ iṣẹ́ kó àlẹ́ pé secondary school bá lọ tó dẹ̀ kọ́ṣẹ́ tẹ́ pé tí mọ́tò bá bàjẹ́ ó máa tún ṣe ó lè tún engine kalẹ̀ ó máa ṣe padà tó bá good dáadáa iye tó bá wù ló máa charge àwọn èèyàn náà àwọn èèyàn tí mọ́tò wọn bá dẹ̀ bàjẹ́ wọn á lọ bá ọbẹ̀ kan wà lẹ́kọ̀ọ́ ní ìsìn náà tó ń charge àwọn èèyàn ní 500,000 700,000 ló ń fún mechanic engineering mechanic lásán ọbẹ̀ yẹn wà lórí Instagram. sẹ́rí àtàmù yìí ti lọ torí àwọn tó fẹ́ sọ̀rọ̀ sí dáadáa. ok ẹlẹ́gìrì ẹgbẹ́ sókè gbogbo àtọ́. ẹ jẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ lọ àfáà ẹ̀mí ọ̀yá ẹlẹ́gìrì ẹ̀gbọ́n àti fi táàmù sọ́dọ̀ yìí. gbogbo lè mọ kí nǹkan tí máa sọ tiẹ̀ ní pọ̀ ṣe ń rí kinní yẹn
àwọn nù wa ta lọ kàwé ìlú òyìnbó a ti gbàgbé ilé a ti gbàgbé a lot of things. Abẹ́lẹ́jú yà àwọn gbọ́ olóyìnbó yín ní o. tòun. Oh, okay. ẹ sọ̀rọ̀ sókè díẹ̀ sà. ṣé ẹ gbọ́ mi báyìí? À ń gbọ́ yín díẹ̀díẹ̀ ṣé ẹ báwọn. gbọ́ mi? So àwọn èèyàn wa ta lọ kàwé ìlú òyìnbó a ti gbàgbé a lot of things. ṣé ń rí àwọn olóyìnbó ní tòun much is given much is expected. ẹ̀yin tẹ́ lọ kàwé lamẹ́ríkà tẹ́ lọ kàwé London tẹ́ kàwé ní Canada èló lẹ san ní school fees èló ní school fees yín tẹ́ ń san ìgbà tẹ́ kà Nàìjíríà èló lẹ ń san ẹlòmíín ní ìgbà tó fi graduate gbogbo owó tó san from 100 level to 400 level kò pé 100,000 naira ẹ dẹ̀ lọ sí ìlú òyìnbó yẹn ẹ lọ ná 50 million 60 million láti graduate ẹ wá expect the same result. àwọn ibi tá à ń sọ yìí nígbà tí education wọn máa bẹ̀rẹ̀ sí ní develop ìjọba ní kọ́kọ́ ló ń kówó lé community kówó lé àwọn private investors kówó lé àwọn private individuals tó ń náwó lọ́wọ́ wọn donate pẹ̀lú ìjọba pẹ̀lú school fees àjọṣepọ̀ everybody ni mélòó là ń ṣe lọ́dọ̀ wa nílẹ̀ Nàìjíríà táwa ń blame ìjọba nìkan tán bá lọ sẹ́ni school lẹ́ni tíjọba bá náà gbówó lórí school ókè o owó school yẹn ó ti di 500,000 per annum ṣáwọn òbí lè san ni but àwọn òbí yẹn ó pé wọn kan lọ yáwó kan lọ san ìlọ́po ọgọ́rùn-ún ẹ̀ kan lọ san ní Europe àbá America àwa wà bẹ́ẹ̀ wá ń blame ẹ jẹ́ ká ronú jinlẹ̀ o ẹ ṣe mi ní sọ́jú yẹn lọ. ẹ ṣeun bàbá. Maulana ẹ fẹ́ mi ní 5 minutes. ok. ẹ ṣeun ṣe rí one thing ni wípé fún ẹnikẹ́ni tó bá fẹ́ condemn education system wa tí kò bá dáa wọn ò ní equivalent gbogbo BSc Nàìjíríà pátápátá equivalent BSc Canada UK America ni tí education system wa ò bá dáa tí wọn bá rí èèyàn tó bá lọ school ní Benin Republic àbí kí náà ń pè kò lè ṣe direct masters lọ sí UK tó bá gbé university certificate sí Benin Republic ó lè ṣe direct masters wọ mi wá mọ́ta America bó lè fi lọ sí ti UK direct so